ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا أقنفوا ولو أقلقوا الصلاة فún النبوة محمد إكيالهم وتولالهم كما لبا النبوة محمد أتوهم وتيوارا ليري أتيوان صحابة أتبوانا تاولوري لنا النبوة محمد أكبر الصلاة ألون شيني رنجاية القيامة فني قوكاوا أكيارواني بغبتات لنفاني لاتما ووا أكيارواني بغبتات لنفاني لاتما بوا Ọlọ́run kí ó ṣàlékún orí ẹnìkọ̀ọ̀kan wa, kọ́lọ́run ṣàlékún àlùbáríkà ẹnìkọ̀ọ̀kan wa. Gbọ́ntọ́lọ́run ti ṣe fẹ́ ẹnìkọ̀ọ̀kan wa lórí tán rí tán dùnnú, kọ́lọ́run má jẹ́ kí ó bàjẹ́. Gbogbo ìtókù náà tán ràn kàn síwájú Ọlọ́run, kọ́lọ́run ṣe fẹ́ ẹnìkọ̀ọ̀kan wa, ọlá àánú ti Ọlọ́run. Lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún Ọlọ́run, bákan náà tí a ṣe àsàlátù fún Ànábì wa Muhammad, a tọrọ fún àwọn bàbá èyí tó jẹ́ pé àwọn náà ni wọ́n fi ìmọ̀ Al-Qur'an tí wọ́n fi mọ̀ wá. Gbogbo àwọn àfáà wa pátá èyí tí wọ́n kọ́ alẹ́kọ̀ọ́ Al-Qur'an ní dúdú wọn ni ní funfun wọn ni àtọrọ fún wọn. Ọlọ́run bá dákun má ṣe bá wa dúró tẹnì kọ̀ọ̀kan wọn láwọn tán bẹ láyé. Ọlọ́run bá dákun ìkẹ́ ayé, Ọlọ́run bá wa kẹ́ wọn. Àwọn tí wọ́n ti kọjá lọ sí al-Qiyama, ìkẹ́ al-Qiyama, Ọlọ́run bá dákun má ṣe bá wa fi kẹ́ wọn, ọlá àánú ti Ọlọ́run. Ọgbà wa ní Markaz àtọrọ fún àwọn bàbá tí wọ́n darí ọgbà yìí, àwọn bàbá wa Sheikh Abdulhamid Alawu, Ọlọ́run bá dákun má ṣe bá wa dúró tì, Ọlọ́run má fi yín lẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ bákan náà àtọrọ fún àwọn Dr. wa Abdulrahim, Ọlọ́run bá wa kún yín, Ọlọ́run má fi yín lẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ bákan náà àtọrọ fún ojúléṣẹ́ yìí tí à ń bẹ yìí, ojúléṣẹ́ Sunna TV tí ń ṣe ti èdè Yorùbá. Àwọn bàbá tí wọ́n náwó sí ojú ọ̀nà ẹ̀sìn Islam léyìí tí a fi ń gbọ́rọ̀ Ọlọ́run lọ́tún lósì, àwọn náà ni ọmọ bàbá wa Alhaji Saifuddin Àríkọ́ṣe. Ọlọ́run mọ iye wa, Ọlọ́run mọ nǹka wa, ó sì rí iṣẹ́ tí à ń ṣe, òun náà ló sì lè san wá lẹ́san lórí ẹ̀. Abẹ́ Ọlọ́run ọba aláàánú, Ọlọ́run bá dákun má ṣe bá wa san yín ní ẹ̀san èyí tí ó pọ̀ ju tí ẹ̀yin gan tí ẹ̀ ń ṣe lọ, torí pé àdéhùn ni lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo ẹni tí bá ti ń ná sójú ọ̀nà ti Ọlọ́run, gbogbo ẹni tí bá ti ń jagun sójú ọ̀nà ti Ọlọ́run, Ọlọ́run ní a máa ṣàlékún ọlá rẹ̀, a máa ṣàlékún ìkẹ́ rẹ̀. Ọlọ́run bá dákun má ṣe bá wa ṣe bẹ́ẹ̀ fún yín. Àwọn bàbá tí wọ́n ti kọjá lọ sọ́dọ̀ Ọlọ́run, àwọn bàbá wa Alhaji Saifuddin Àríkọ́ṣe, Ọlọ́run bá dákun má ṣe jẹ́ kí al-Qiyama dá fún wọn. Bẹ́ẹ̀ bákan náà bàbá tí wọ́n bá wọn lò gbà, àwọn Alhaji wa Sheikh Shitu Thani, Ọlọ́run jẹ́ kí al-Qiyama dá fún wọn, ọlá àánú ti Ọlọ́run. Àwọn tọrọ fún gbogbo àwọn òṣìṣẹ́ lójúléṣẹ́ yìí, Ọlọ́run bá dákun má ṣe bá wa kún yín, Ọlọ́run má fi yín lẹ̀ nígbà kọ̀ọ̀kan. Àánú látọ̀dọ̀ Ọlọ́run, orí látọ̀dọ̀ Ọlọ́run, àlùbáríkà láti ọ̀dọ̀ Ọlọ́run, Ọlọ́run bá dákun má ṣe bá wa fi fún yín o, wala la hawla wala quwwata illa billahil aliyyil azim. Ìrọ̀mọ̀ yá mi nínú Islam, èyí tí a mú wá fúnra wa lónìí, èyí náà ni ọ̀rọ̀ nípa khalifa ẹlẹ́ẹ̀kẹta náà lẹni tó wá rólé nígbà tí ó sí ànábì láyé mọ́, ẹlẹ́ẹ̀kẹta wọn. Ẹni tí ó wá darí àwùjọ mùsùlùmí nígbà tí kò sí
Umar ibn al-Khattab nígbà tí ó sì láyé mọ́, nítorí pé nígbà tí Ànábì wa Muhammad sallam nígbà tí ó jẹ́ pé Ọlọ́run ẹni tó kọ́kọ́ rólé lákọ̀ọ́kọ́ tí ń darí àwùjọ mùsùlùmí òun náà ni Abubakar tí ń ṣe bàbá Aisha ìyàwó Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Nígbà tí Abubakar jáde láyé ẹni tó gbaṣẹ́ lẹ́yìn rẹ̀ òun náà ni Umar tí ń ṣe bàbá Hafsa, Umar ibn al-Khattab òun náà ló gbaṣẹ́ lẹ́lẹ́kejì. Ẹ̀rẹ́ni tó wá gbaṣẹ́ lẹ́lẹ́kẹta tí ń darí àwùjọ mùsùlùmí tí ń pàṣẹ àwa mùsùlùmí òun náà ni Uthman ibn Affan. Òun náà la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí. Kí ni hayatu rẹ̀, ìgbésí ayé ẹ̀, báwo ló ti ṣe lò ó? A sọ̀rọ̀ nípa rẹ̀. Kí ni àwọn ìwà tó dáa èyí tí a rí lára rẹ̀? Bàbá ń sọ̀rọ̀ nípa àwọn khalifa wọ̀nyí láwọn tí wọ́n rólé nígbà tí ó sí ànábì láyé, nítorí káwa náà ká bá lè kẹ́kọ̀ọ́ nípa kí ni ìwà tí wọ́n hù, bẹ́ẹ̀ bákan náà báwo ni wọ́n ti ṣe darí àwùjọ mùsùlùmí, ṣé wọ́n ṣe é dáa ni àbí wọ́n ṣe ó kù díẹ̀ káàtó. Ìdán àwa náà a ní láti kọ́ ẹ̀kọ́ lára wọn, iná la fi múrú àwọn ìtàn wọ̀nyí àbí láti mọ sọ nípa wọn, èyí tá a fi ń sọ nípa wọn nítorí ká bá lè kẹ́kọ̀ọ́ nípa wọn ni. Bí a bá wọ ẹni tá ń pè ní Uthman ibn Affan, òun náà ni Abu Abdullahi ibn Abil Aasi, òun náà ni baba Abdullah ibn Abil Aasi ibn Umayya ibn Abd Shams ibn Abd Manaf. Gbogbo àwọn eléyìí a rí wípé ibi tí Uthman ibn Affan ibi tó ti ṣẹ̀wá látàwọn ìran rẹ̀ èyí náà ni èyí tí wọ́n ń kà fún wa yìí. Al-Qurayshi, tá bá wo Uthman ibn Affan a rí wípé nínú ìran Qurayshi ni ó ti wáyé, léyìí tí ń túmọ̀ sí wípé ó bá Ànábì wa Muhammad sallam ìran kan náà ni pẹ̀lú Ànábì wa Muhammad sallam. Ìyá rẹ̀ náà ni Arwa bintu Qurayz bun Rabi'a bun Habib bun Abd Shams bun Abd Manaf. Ìyá rẹ̀ nìyẹn, òun náà ni Arwa bintu Qurayz. Bí a bá wo Uthman ibn Affan, ìlú bo ni wọ́n ti bí? Wọ́n bí Uthman ibn Affan ní orílẹ̀-èdè kan tá a mọ̀ sí Taif. Ba'd al-Fil, lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ elérin ṣẹlẹ̀. Gbogbo aná láti mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ elérin. Èyí náà ni àwọn èèyàn tí wọ́n kóra jọ tí olórí wọn jẹ́ Abraha láti lọ́ọ́ fi lọ́ọ́ wó ìkáàbà. Lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí nígbà tí ó pé ọdún mẹ́fà, èyí náà ni wọ́n bí Uthman ibn Affan. Dakhala fil Islam ala yadi Abi Bakr Siddiq radiyallahu anhuma. Ẹ̀rí Uthman tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, ọwọ́ talẹni tó ti gba ìfà, ọwọ́ talẹni tó ti gba Islam. Ó gba Islam láti rí ọwọ́ Abi Bakr Siddiq tí ń ṣe bàbá Aisha ìyàwó Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, kí ìyọ́nú Ọlọ́run kó máa lọ bá gbogbo wọn lápapọ̀. Wa umruhu, ẹ̀rí ọdún Uthman ibn Affan nígbà tí ó wọ ní Islam, òun náà ni ọdún mọ́kàndínlógójì ẹni Uthman ní kó tó wọnú Islam. Nígbà tó wọnú Islam ọdún rẹ̀ ń jẹ́ mọ́kàndínlógójì. Wa kana hadha qabla dukhuli ar-rasul sallam fi daril Arqam. Wari Uthman yìí ó gba Islam síwájú kí Ànábì wa Muhammad tó wọ inú ilé kan tá ń pè ní Darul Arqam. Wari Darul Arqam yìí òun náà ni ibi tí Ànábì wa Muhammad sallam ti ń kọ́ àwọn sahaba tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ ńjọ́ náà lọ́hùn. Ibi tí Ànábì ti ń dá wọn lẹ́kọ̀ọ́ Islam, ibi tí Ànábì ti ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ayé, báwo la ti ṣe ṣẹ̀sìn gbà, báwo la ti ṣe láyé gbà, báwo la ti ṣe bọ̀wọ̀ fẹ́ni tó jù ni, báwo la ti ṣe pọ́n ẹni tí ó bá kéré sí wa, báwo la ti ṣe pọ́n lé. Ilé yẹn ni Ànábì ti ń kọ́ àwọn sàhábà, ibẹ̀ ló ti ń kọ́ wọn lẹ́sìn, ibẹ̀ ló ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ tó yẹ kí wọ́n ní, ẹ̀kọ́ tá a fi lo ayé, ẹ̀kọ́ tá a fi ṣẹ̀sìn, ibẹ̀ l'Ànábì ti ń kọ́ wọn síwájú k'Ànábì tó wọnú ilé yẹn. Èyí náà ni Uthman ibn Affan tó ti gba Islam. Fasayyiduna Uthman radiyallahu ta'ala anhu, bàbá wo Uthman ibn Affan kí yọ lọ́lọ́ nǹkan mọ́ lọ́ba, a rí wípé minas sabiqin al-awwalin, lára àwọn ẹni tí wọ́n kọ́kọ́ gba Islam, lára àwọn níbẹ̀ alladhina dhakarahumullahu ta'ala fil Qur'an, àwọn ẹni tọ́lọ́ ń ṣèrántí wọn fún wa nínú al-Qur'an pẹ̀lú gbólóhùn yìí pé was-sabiqun al-awwaluna minal muhajirin wal ansar والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. ألوني dáadájú àwọn ẹni tó jẹ́ pé alladhina ọlọ́run ní
ọlọ́run ní was-sabiquna al-awwalun àwọn ẹni tó jẹ́ pé àwọn ẹni àkọ́kọ́ ni léyìí tí wọ́n kọ́kọ́ wọnú islam nínú àwọn al-muhajirin àwọn ẹni tí wọ́n kúrò nílùú maka bá anábì dé ìlú madina àbí láwọn ẹni tó jẹ́ pé wọ́n lọ bá nílùú madina walladhina taba'uhum àti àwọn ẹni tí wọ́n tẹ̀lé àwọn méjèèjì wọ̀nyí àwọn ẹni tí wọ́n tẹ̀lé al-muhajirin bẹ́ẹ̀ bákan náà àwọn ẹni tí wọ́n tẹ̀lé ansar àwọn ẹni tí wọ́n tẹ̀lé àwọn ẹni tí wọ́n bá anábì kúrò nílùú maka lọ sí ìlú madina àti àwọn ẹni tí wọ́n tẹ̀lé àwọn ansari wọ̀nyí pẹ̀lú dáadáa radiyallahu anhum a rí i pé ọlọ́run ọba ó gba iṣẹ́ wọn tí wọ́n ṣe ọlọ́run gbà lọ́dọ̀ wọn ọlọ́run dẹ̀ yọ́nú sí wọn bẹ́ẹ̀ bákan náà àwọn náà yọ́nú sí tí ń jẹ́ ìkẹ́ èyí tọ́lọ́run ṣe fún wọn àwọn náà yọ́nú sí. lára wọn ni Uthman ibn Affan lára wọn ní bẹ́ẹ̀ bí a bá tún padà wo bá bá wo Uthman ibn Affan bákan náà a rí i pé wa huwa ahadu ó wà lára ọ̀kan nínú àwọn ẹni tí anabi wa Muhammad sallam tó fún ní ìró ọgbà àlìjánná nílé ayé pé ọmọ ọgbà àlìjánná ni. alladhina dhakarahum an-nabiy sallallahu alayhi wa sallam fi hadithin wahid àwọn ẹni tí anabi wa Muhammad ṣe ìrántí wọn nínú hadisi kan náà tó dárúkọ wọn síbẹ̀ ipe ọmọ ọgbà àlìjánná ni wọn. anabi wa Muhammad sallam sọ fún wa wípé Abubakar fil janna Abubakar tí ń ṣe bàbá Aisha ìyàwó anabi wa Muhammad fil janna ọmọ ọgbà àlìjánná ni. wa Umaru fil janna bẹ́ẹ̀ bákan náà Umaru ọmọ ọgbà àlìjánná ni wa Aliyu fil janna bẹ́ẹ̀ bákan náà Ali ọmọ ọgbà àlìjánná ni wa Uthman fil janna Uthman tán ròyìn rẹ̀ yìí tán sọ̀rọ̀ nípa rẹ̀ yìí anabi náà fún níwèé ọgbà àlìjánná látàyé pọ́mọ ọgbà àlìjánná ni. bẹ́ẹ̀ bákan náà wa Talhatu fil janna Talha ọmọ ọgbà àlìjánná lòun náà wa Zubairu fil janna bẹ́ẹ̀ bákan náà Zubair ọmọ ọgbà àlìjánná ni. وعبد الرحمن بن عوف في الجنة بكن عبد الرحمن بن عوف أونا موقع الجنة وسعد بن أبي وقاص بكن سعد بن أبي وقاص لا رأوين تي النبي ومحمد فني روقع الجنة تفوني ويوقع الجنة لا رأوين بكن وسعيد بن زيد بكن سعيد بن زيد لا رأوين تي النبي فني ويوقع الجنة قم وقع الجنة ولاي بكن أبو عبيدة bonil jarrah fil janna àwọn mẹ́wàá yìí a rí pé ànábì fún wọn ní ìwé látàyé pé ọmọ ọgbà àlìjánná ni wọ́n bàbá wo a rí pé iṣẹ́ kan iná ni wọ́n bá débẹ̀ ànábì ò dédé pín ìwé ọgbà àlìjánná fún wọn látàyé bí ìbá ṣe wípé wọ́n ṣe iṣẹ́ takuntakun sójú ọ̀nà ti Ọlọ́run ni èmi àti rẹ iṣẹ́ wo láti ṣe sójú ọ̀nà Islam léyìí tí ó fi wá lọ́kàn balẹ̀ wípé bánábì bàbá ti ẹ̀rẹ́ ni fún wa níròyìn pé ọmọ ọgbà àlìjánná ni wá iṣẹ́ tá a ṣe yẹn náà pẹ̀lú bá a ti ṣe léyìí tá a ṣe nítorí ìtọ́lọ́hun ó yẹ kọ́kàn tiwa náà lè balẹ̀ yìí pé láì sí wàhálà pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àánú Ọlọ́run á rí ọgbà àlìjánná wọ̀. wa kana radiyallahu anhu bí a bá wo Uthman bin Affan yìí kí ìyá Ọlọ́run kó máa lọ bá awwalu man hajara bi ahlihi alákọ̀ọ́kọ́ ẹni tó kọ́kọ́ kúrò ní ìlú Mẹ́kà pẹ̀lú àwọn ará ilé rẹ̀ àwọn ìyàwó rẹ̀ lọ sí ìlú Habasha tí ń ṣe orílẹ̀-èdè Ethiopia a rí pé ń bẹ nínú wọn. wa qad hajara al-hijrataini bàbá wọn Uthman yìí a rí pé ó ṣe hijira méjì hijira alákọ̀ọ́kọ́ èyí tí wọ́n kúrò nílùú Mẹ́kà lọ sí ìlú Habasha ẹlẹ́ẹ̀kejì èyí tí wọ́n kúrò nílùú Mẹ́kà lọ sí ìlú Madina a rí pé Uthman bá wọn ṣe ìrìnàjò méjèèjì. wa huwa awwalu bàbá wo Uthman bin Affan yìí alákọ̀ọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ fi tùràrí sínú mọ́sálásí tó fi lọ́fíńdà sínú mọ́sálásí léyìí tó jẹ́ pé mọ́sálásí yóò máa ta sánsán pẹ̀lú àwọn òórùn tó dáa òun náà ni alákọ̀ọ́kọ́ ẹni tó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀. wa awwalu man zada adhanan thaniyan yawm al-jum'ah òun náà sì ni ẹni tí ó kọ́kọ́ fi ìpèrún ìmí fi kún ìrun ní ọjọ́ Jímọ̀ tí ìpèrún fi ń jẹ́ méjì torí pé gbàyà Nabi sallallahu alayhi wa sallam ìrun ẹyọ kan náà ni wọ́n máa pè ní ọjọ́ Jímọ̀ ṣùgbọ́n ẹni tó lékún tí fi ń jẹ́ méjì dòní òun náà ni Uthman bin Affan radiyallahu ta'ala anhu. wa awwalu man a'ata ujrata lilmu'adhdhinin alákọ̀ọ́kọ́ ẹni tí ó fún àwọn ẹni tí wọ́n ń pèrún ní owó ọ̀yà wọn lówó iṣẹ́ wọn òun náà ni Uthman bin Affan pé ẹ̀yẹn ń pèrún á sanwó fún lórí ìrun tí ń pè ní alákọ̀ọ́kọ́ ẹni tó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ òun náà ni Uthman bin Affan. wa awwalu man fawwada ila an-nas ikhraj zakatim alákọ̀ọ́kọ́ ẹni tó kọ́kọ́ sọ yí pé ẹ̀yin èèyàn náà ni kẹ́ ẹ máa yọ zaka yín kẹ́ ẹ máa kó wá nítorí pé nígbà ayé ànábì máa ń rán àwọn ẹni tí máa lọ gba zaka ànábì á rán wọn lọ sí ìletò yìí pé kí wọ́n lọ gba zaka wá ni
ṣùgbọ́n nígbà tí ó di àsìkò Uthman ibn Affan ó fi ọ̀rọ̀ ní sọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan pé ẹnì kọ̀ọ̀kan náà ní kó yọ zaka rẹ̀ kókó wá ẹ̀rí. Wa awwalu bẹ́ẹ̀ bákan náà alákọ̀ọ́kọ́ ẹni tó kọ́kọ́ jẹ àrólé lẹ́yìn Ànábì wa Muhammad tí ìyá rẹ̀ sì ń bẹ láyé òun náà ni Uthman ibn Affan. Wa awwalu alákọ̀ọ́kọ́ ẹni tí yóò gba ẹni tí ń ṣọ́ gẹ́gẹ́ bí àwọn amòfin ẹni tí ń ṣọ́ alákọ̀ọ́kọ́ ẹni tó kọ́kọ́ gba ẹni tí ń ṣọ́ irú èyí tá à ń rí lónìí léyìí tó jẹ́ pé a rí lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹni tí wọ́n ń kírun ní Kaaba tá a máa rí àwọn ọlọ́pàá tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn alákọ̀ọ́kọ́ ẹni tó kọ́kọ́ ṣe nǹkan bẹ́ẹ̀ òun náà ni Uthman ibn Affan. وقد شهد مع النبي صلى الله عليه وسلم المشاهد كلها gbogbo ogun tí Ànábì jà yányán ẹ̀yìn náà ni Uthman bá Ànábì jà. Uthman wà pẹ̀lú gbogbo ogun tí Ànábì jà illa Badran àyàfi ogun Badru nìkan ẹ̀yìn náà ni Uthman wà pẹ̀lú Ànábì kí ló sì fà á li'anna zawjatahu Ruqayya nítorí pé ìyàwó rẹ̀ tá a mọ̀ sí Ruqayya kanat marida ààrẹ ń ṣe lásìkò náà ni ò jẹ́ kí ó lè láǹfààní láti tẹ̀lé Ànábì fa amarahu sallam Ànábì pa á láṣẹ ipe kó wà lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ láti lè máa ṣe àbójútó ẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà addahu rasul sallam min ahli Badr Ànábì kà á kún àwọn ẹni tí wọ́n wá sí ogun Badri bẹ́ẹ̀ bákan náà Ànábì sì pín lára àwọn nǹkan tí wọ́n kó lójú ogun ni Ànábì pín ìpín tiẹ̀ náà fún Uthman ibn Affan. وقبل النزول الوحي على النبي صلى الله عليه وسلم síwájú kí wáyí tó sọ̀kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yẹni pé kí Ànábì tó mú ìsìláàmù wá kí Ànábì tó gbé òfin ìsìláàmù wá tazawwaja Uthman radiyallahu anhu bí a bá wo Uthman a rí pé ó fẹ́ ọmọ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tá a mọ̀ sí Ruqayya. وقد هاجرت معه إلى الحبشة Ruqayya yìí ó wà lára àwọn tí wọ́n bá Uthman ṣe hijira lọ sí orílẹ̀-èdè Habasha. Wa matat indahu fi layali Badri lára àwọn òru nínú òru tí wọ́n jẹ ogun Badri yìí ẹni Ruqayya yìí kú lọ́dọ̀ Uthman ibn Affan. Wa hiya allati waladat lahu Abdullah ẹ̀rí Ruqayya yìí iná ni ó bí Abdullah yìí fún Uthman. Fasara yukanna bi abi Abdullah lọ́fà àti a fi ń pè ní baba Abdullah ẹni tí ó bí Abdullah yẹn òun náà ni Ruqayya. Thumma zawwajahu an-nabi nígbà tí Ruqayya kú Ànábì tún padà wá fún ní Ummu Kulthum Ànábì tún so igi Ummu Kulthum fún Uthman. Wa bakiyat indahu Ummu Kulthum yìí wá ń bẹ lọ́dọ̀ Uthman ila an matat tí dìgbà tí ó fi kú nígbàtí ìṣe hijira kúrò ní ìlú Maka lọ sí ìlú Madina nígbàtí ń pé ọdún 9. Wa bihadha summiya radiyallahu anhu láti bèlọ ni wọ́n fi ń pè Uthman ní Dhi Nurayni onímọ̀lẹ̀ méjì li'annahu nítorí kíni tazawwaja ibnati rasulillahi sallam ó fẹ́ ọmọ Ànábì tí ń ṣe ọmọbìnrin méjì ẹ̀nà ló fẹ́ lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bákan náà wa tazawwaja radiyallahu anhu Uthman yìí tún fẹ́ bákan náà ó fẹ́ Fakhina bintu Ghazwan wárí Fakhina bintu Ghazwan yìí fawaladat lahu Abdullah al-Asghar òun bí Abdullah al-Asghar yẹni pé Abdullah èyí tó kéré ó bí fún yẹni pé Abdullah ta kọ́kọ́ yẹn dàgbà ju tẹ́lẹ̀ kejì lọ. wa tazawwaja Umma Amru bẹ́ẹ̀ bákan náà ó tún fẹ́ Umma Amru ìyẹn Uthman bintu Jundub ad-Dawsiyya eléyìí bí Amr àti Khalid obi Amr bẹ́ẹ̀ bákan náà obi Khalid wa Umar wa Maryam àmọ́ tí ó bí fún nìyẹn. bẹ́ẹ̀ bákan náà ó tún fẹ́ Fatima bintul Walid bun al-Mughira fawaladat lahu al-Walid wa Sa'id wa Ummu Sa'id eléyìí bí Walid fún bẹ́ẹ̀ bákan náà Sa'id àti Ummu Sa'id. وتزوج أم البنين أفاني كتاتون أم البنين بنت عيينة فولدت له إلي بي عائشة أتي أم أبان أتي أم عمرو بابكنا أفا أبن كتان إلى بنت الفرافصة الكلبية أم بمريم فن أوائل من صيبه إنها ولدت عنبسة wọ́n ní Ambasa ló bí fún. bí a bá wo ìyàwó tí Uthman fẹ́ yìí a rí wípé
ó ti kọjá ntí ṣẹ̀ríà Islam sọ ṣùgbọ́n bá bá wò á rí pé síwájú kí wọ́n tó gbé ànábì wa Muhammad sallam dìde ẹni wọ́n ní ó ti fẹ́yàwó yìí ká máa wá gbọ́ yé lórí wípé ṣebí Usman ló fẹ́yàwó bíi 5 yìí àbí Usman ló fẹ́yàwó bíi 6 yìí gẹ́lọ́fà táwa náà lè fẹ́yàwó bíi 6 rárá o a rí pé nígbà tí ṣẹ̀ríà Islam dé àwọn ẹni tí wọ́n níyàwó tó ju bíi 4 lọ ẹni tó níyàwó tó tó bíi 10 a rí pé ànábì ní kí wọ́n ṣẹ̀ṣà 4 nínú wọn kí wọ́n sì yọ̀ǹda èyí tó kù eléyìí náà ni òfin Islam léyìí tí ń túmọ̀ sí pé gbogbo ẹni tó bá jẹ́ Muslim lọ́kùnrin tó bá fẹ́ fẹ́yàwó kò gbọ́dọ̀ fẹ́yàwó ju 4 lọ nínú Islam. Kí wá ní àwọn ìwà Usman ibn Affan kí ni àwọn ìwà rẹ̀ kí ni àwọn ìròyìn rẹ̀ tó jẹ́ ti dídá báwo lọ́lọ́run ti ṣe ṣẹ̀dá rẹ̀ irú èèyàn wo ni ó kúnrún ni ṣógun ni onísùúrù ni oníbínú ni oníwà pẹ̀lẹ́ ni irú èèyàn wo ni Usman ibn Affan. Kana radiyallahu anhu bí a bá wo Usman ibn Affan kí ìyọ́nà Ọlọ́run kó máa lọ bá a rí pé ẹnìkan ni tó jẹ́ pé ó dúró sàn ni ẹnìkan ni tó jẹ́ pé ó sì gbanlẹ̀ ó dúró sàn laysa tawilan wala qasiran kì í ṣe ẹnìkan tó jẹ́ pé bóyá ó gùn gbọ̀nàgbọ̀nà bẹ́ẹ̀ bákan náà kì í ṣe ẹni tó jẹ́ àràrá kì í ṣe ẹni tó kúrú ó sì jẹ́ ẹnìkan tí ojú rẹ̀ dáadáa púpọ̀ bẹ́ẹ̀ bákan náà ó sì jẹ́ ẹnìkan tó lẹ̀ lára bẹ́ẹ̀ bákan náà ó jẹ́ ẹnìkan tó jẹ́ pé àwọn oríkèéríkèé ara rẹ̀ ó tóbi púpọ̀ ẹnìkan ni tó fẹ̀ ní àyà Usman ibn Affan ẹnìkan ni tó ṣe kíni èyí tí àyà rẹ̀ tí ó fẹ̀ bẹ́ẹ̀ bákan náà irun orí rẹ̀ irun èyí tí ó pọ̀ ní bẹ́ẹ̀ bákan náà irun gbọ́ rẹ̀ in tí ó ṣe kíni in tí ó pọ̀ ní. Bí a bá wo lára àwọn ọlá tí ń bẹ fún Usman ibn Affan a rí pé àwọn ọlá rẹ̀ pọ̀ dáadáa àwọn ìgbìyànjú rẹ̀ tó sì ṣe sójú ọ̀nà Islam a rí pé ìgbìyànjú kan ní èyí tó ṣe kíni èyí tí ó pọ̀. Laqad ja'ala kathiru min ahli at-tarajumi was-siyari bí a bá wo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n kọ tàn a rí pé wọ́n dédé kọ ìtàn fún Usman ibn Affan léyìí tó sọ nípa àwọn ọlá tí ń bẹ fún àti àwọn ìwà rẹ̀ èyí tí ó ní. Hatta inna Tirmizi léyìí tó jẹ́ pé a rí Imamu Tirmizi rahimahullah kí Ọlọ́run kí ó bá wa kẹ́ allafa kitaban ó ṣe tírà kan léyìí tí ó fi ròyìn Usman ibn Affan tírà yìí tí ń bẹ́ẹ̀ ìròyìn Usman ibn Affan nìkan ni ń bẹ́ẹ̀. Wa min dhalika ma rawahu Muslim lára rẹ̀ náà ni tí Muslim tó gbà wá fún wa fi fadaili Usman lára àwọn láti ń bẹ fún Usman bẹ́ẹ̀ bákan náà Ahmad náà gbà wá fún wa Imam Ahmad gbà wá fún wa nínú tírà wọn tá a mọ̀ sí Musnad látọ̀dọ̀ Aisha radiyallahu ta'ala anha kí ìyá Ọlọ́run kó máa lọ bá. Anna Rasulullahi sallallahu alayhi wa sallam ìpínlẹ̀ dájú annabi wa Muhammad ìkẹ́ Ọlọ́run àti Ọlọ́run kó máa lọ bá kana jalisan kashifan an fakhdihi anabi jókòó ní ọjọ́ kan lẹ́ni tí ìtàn rẹ̀ ń bẹ ní anabi ṣí ìtàn rẹ̀ kalẹ̀ ní ọjọ́ kan nígbà tí ń bẹ ní jókòó fasta'dhana Abubakar ní Abubakar bá gba yọ̀ǹda láti wọlé sọ́dọ̀ anabi fa adhina lahu anabi yọ̀ǹda fún Abubakar pé kí ó wọlé wa huwa ala halihi léyìí tó sì wà lórí ìṣesí rẹ̀ léyìí tí ìtàn rẹ̀ tí ó ṣí kalẹ̀. Thumma sta'dhana Umar bẹ́ẹ̀ bákan náà Umaru náà ó tọrọ yọ̀ǹda láti wọlé sọ́dọ̀ Nabi wa huwa ala halihi Umaru wọlé sọ́dọ̀ Nabi léyìí tí Nabi sì ń bẹ ní orí ìṣesí rẹ̀. Thumma sta'dhana Uthman lẹ́yìn náà ni Uthman wọlé ó tọrọ yọ̀ǹda lọ́dọ̀ Nabi láti wọlé. Nabi wá daṣọ bo ìtàn rẹ̀. Falamma qamu nígbà tí wọ́n bí abùkátà wọn bùṣe lọ́dọ̀ Ànábì tí wọ́n dìde tí wọ́n lọ Aisha wá ń bi Ànábì léèrè radiyallahu ta'ala anha kí ìyá Ọlọ́run kó máa lọ bá wa radiyallahu ta'ala anhum ajma'in kí ìyá Ọlọ́run kó máa lọ bá gbogbo wọn lápapọ̀ ya Rasulallah ìrẹ́ òun ṣe Ọlọ́run ista'dhana alayka ìsìn náà ni Abubakar tó tọrọ yọ̀ǹda láti wọlé àrí wípé ó yọ̀ǹda fún tí ó sì wà lórí ìṣesí rẹ̀ tó yíra padà ó yọ̀ǹda fún Abubakar wọlé wá. Falamma ista'dhana Uthman bẹ́ẹ̀ bákan náà Umar náà tọrọ yọ̀ǹda láti wọlé oníkó wọlé wá lórí ìṣesí rẹ̀ ṣùgbọ́n nígbà tí Uthman fẹ́ wọlé ó daṣọ bo ìtàn rẹ̀ kí ló fà tó fi ṣe bẹ́ẹ̀. Faqal Ànábì wá ní
ya Aisha, èrè Aisha, èrè ìyàwó mi, ala astahyi, ǹjẹ́ kò yẹ kí n máa tijú arákùnrin kan èyí tó jẹ́ pé àwọn màláíkà wọ́n tijú rẹ̀. ìyẹn náà ni Uthman. ìyẹn ni pé ẹni tí màláíkà ń tijú rẹ̀, kí ló wá fà á tèmi náà ò ní ní tijú lára rẹ̀? kí ló fà á tèmi náà ò ní jẹ́ ẹnìkan tí ó gbọ́dọ̀ bọ́ ara mi lọ́dọ̀ rẹ̀? bí a bá wo Ibn al-Jawzi an Abi Musa al-Ash'ari radiyallahu anhu annahu kana ma'a an-nabiy sallallahu alayhi wa sallam fi ha'itin. bí a bá wo Ibn al-Jawzi ń bẹ pẹ̀lú, wọ́n ní Abi Musa, Ibn al-Jawzi ló gba ọ̀rọ̀ yìí wá, ipe Abi Musa al-Ash'ari ìyọ́lọ́lọ́ nǹkan mọ́ lọ́ba annahu kana ma'a an-nabiy sallallahu alayhi wa sallam, ó wà pẹ̀lú annabi ní ọjọ́ kan níbi gbàgede kan nínú àwọn gbàgede ìlú Madina. faja'a rajulun, arákùnrin kan bá dé tó ń tọrọ àti wọlé sọ́dọ̀ annabi. faqala an-nabi sallallahu alayhi wa sallam, annabi wọ́n sọ fún Abi Musa al-Ash'ari pé ṣílẹ̀kùn fún, kó sì máa fún níròyìn pé ọmọ gbàlìjánà ni. fafatahtu, mo bá ṣílẹ̀kùn, fa idha Abubakar, òun wá rí wípé Abubakar ni. mo wá fún nírò pé Ànábì ní kí n máa wí fún wa pé ọmọ gbàlìjánà ni ọ́. lẹ́yìn náà arákùnrin náà tún tọrọ láti wọlé, arákùnrin míì náà tún tọrọ láti wọlé. faqala, Ànábì ní sọ fún Abi Musa yìí pé iftah lahu, ṣílẹ̀kùn fún, wa bashirhu bil janna, kó dẹ̀ máa fún nírò yìí pé ọmọ gbàlìjánà ni. Ọlọ́run ṣílẹ̀kùn fún, nígbà tó ń ṣílẹ̀kùn òun wá rí wípé Umaru ni. òun dẹ̀ ń fún nírò yìí pé Ànábì ní kí n máa sọ fún wa yìí pé ọmọ gbàlìjánà ni ọ́. bẹ́ẹ̀ bákan náà ẹlòmíì náà tún tọrọ yọ̀ǹda láti wọlé sọ́dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam, ṣùgbọ́n lásìkò yẹn Ànábì rọ̀gbọ̀kún sórí ọ̀pá rẹ̀. fajalasa, Ànábì wá jókòó. faqal, Ànábì ní iftah lahu, ṣílẹ̀kùn fún, wa bashirhu bil janna, bẹ́ẹ̀ bákan náà fún nírò yìí pé ọmọ ọgbà alìjanna ni. ó wá ṣílẹ̀kùn, ó wá rí wípé Uthman ibn Affan ni. ó wá fún nírò ohun tí Ànábì ní kó ń sọ fún wípé àdánwò kan yóò padà kàn, ṣùgbọ́n kó ṣe sùúrù lórí àdánwò ni. ó ṣílẹ̀kùn fún, ó padà sọ fún yín pé Ànábì ní kí n máa sọ fún wọn yín pé ọmọ ọgbà alìjanna ni ọ́, ṣùgbọ́n ó padà rí àdánwò kan nínú ayé yìí kó tó jáde kó nù rẹ̀. Usman wá ń sọ yí pé Allahul musta'an, Ọlọ́run lọ́ba tí ìmọ̀ ràn ní lọ́wọ́ lórí àdánwò, Ọlọ́run ní máa kún ni lórí àdánwò tẹ́yàn fi máa pass. bí a bá wo Bukhari fi fadaili sahaba, nígbà tó fẹ́ máa sọ nípa àwọn ọlá èyí tí ń bẹ fún àwọn sahaba, àti Muslim nínú tírà rẹ̀ náà, àti Tirmizi, àti Abu Dawud, àti Nasa'i, àti Ibn Majah, àti Ahmad bin Hanbal, nígbà tí wọ́n fẹ́ máa sọ nípa ọlá tí ń bẹ fún àwọn sahaba. anna jabala Uhdi, wọ́n jẹ́ kó yọ ayé pé òkè Uhdi yẹn Ànábì ń bẹ lórí rẹ̀ níjọ́ kan, òun àti àwọn sahaba, lára àwọn náà ni Abubakar wa Umar wa Uthman. irtajja wa alayhi nabi sallallahu alayhi wa sallam wa Abubakar wa Umar wa Uthman. òkè yìí bá bẹ̀rẹ̀ sí ní mì jìjìjìjì, ó bẹ̀rẹ̀ sí ní mì. Ànábì sì ń bẹ lórí òkè náà, bẹ́ẹ̀ bákan náà Abubakar ń bẹ lórí òkè ní pẹ̀lú Ànábì, bẹ́ẹ̀ bákan náà Umar ń bẹ, bẹ́ẹ̀ bákan náà Uthman ń bẹ tó kìyẹn wá mì. a rí wípé Ànábì wí gbólóhùn kan jọ́nà lọ́hùn. kí ni tí Ànábì wí? Ànábì ní ìrẹ́ òkè yìí dákẹ́, farabalẹ̀, kí rọ́rọ́, ó gbọ́dọ̀ mìmọ́, nítorí pé èmi Ànábì wa Muhammad sallallahu ní bẹ ní orí rẹ̀ àti Abubakiri àti Umar àti Uthman. gbogbo eléyìí a rí wípé ọlá àti èyí tí ń bẹ fún àwọn táǹròyìn rẹ̀ wọ̀nyí ń lọ jẹ́ kí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó máa sọ̀rọ̀ fún àwọn òkè yẹn, kí wọ́n sì máa ṣe kíni, kí wọ́n máa dákẹ́, káwo ọlá tí ń bẹ fún wọn, ká sì wo báwo ni wọ́n ti ṣe wà lẹ́yìn Ànábì, báwo ni wọ́n ti ṣe dúró ti Ànábì gbà, lẹ́yìn tó jẹ́ pé wọn ò fi Ànábì kalẹ̀ nígbà kọ̀ọ̀kan. gbogbo ibi tá a bá ti ń rá Ànábì a máa rí wọn, gbogbo ibi tó bá ti yẹ kí wọ́n náwó àwọn náà la máa rí, lẹ́yìn tó jẹ́ pé wọ́n kó Ànábì lọ́wọ́ pẹ̀lú gbogbo ń tọ́lọ̀ ń bù wọ́n nínú ayé.
ìdán àwa náà káwa náà gbìyànjú láti lè ran iṣẹ́ ọlọ́run lọ́wọ́ káwa náà kábà lè rẹ́san rẹ̀ gbà nígbà tí ó bá di ọjọ́ alkiyama. àtọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ṣe wá lẹ́ni tí ń ran iṣẹ́ ọlọ́run lọ́wọ́, ẹ̀san tí wá ń bẹ́ẹ̀ kí ọlọ́run kó sì ṣe fún wa láyé bẹ́ẹ̀ bákan náà nígbà tí ó bá di ọjọ́ alkiyama. wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa sahabihi al-akhyar wa sallama tasliman kathira. Alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV, ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. alhamdulillah wassalatu wassalamu ala ashrafil anbiya wal mursalin sayyidina muhammadin wa ala alihi wa ashabihi al-akhyar wa sallama tasliman kathira. ọ̀pọ̀ ni fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí, ọ̀pọ̀lọpọ̀ assalatu fún annabi wa muhammad, ìkẹ́ Ọlọ́run àti ọlá Ọlọ́run kó máa lọ bá annabi wa muhammad, èyí tí ó jẹ́ iṣẹ́ tí Ọlọ́run ọba rẹ̀ tí ó fi rán ó jẹ́, kò yọ kúrò bẹ́ẹ̀ bákan náà kò fi kún. àdápadà orí àti ìkẹ́ kí Ọlọ́run ṣe fún gbogbo àwa tí a wà lórí ìlànà ànábì wa Muhammad. ìdọ́mọ̀ yá mi nínú Islam ní gbogbo bí ta ti ń láǹfààní láti máa gbọ́ wa, a rí pé ọ̀rọ̀ wa tá ń bára wa sọ, ọ̀rọ̀ wa tá mú wá fúnra wa òun náà ni nípa khalifa ẹlẹ́ẹ̀kẹta nígbà tí ó sí ànábì láyé. bí a bá wo khalifa ẹlẹ́ẹ̀kẹta nígbà tí ó sí ànábì láyé òun náà ni Uthman bin Affan. à ń sọ nípa kí ni hayatu rẹ̀, báwo ló lo ìgbésí ayé rẹ̀ gbà. a rí pé ó lo ìgbésí ayé rẹ̀ lẹ́ni tí ó fi gbà fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó lo ìgbésí ayé rẹ̀ lẹ́ni tí ó fi ṣe ti Ọlọ́run. ó lo ìgbésí ayé rẹ̀ lẹ́ni tí ó fi ran ẹ̀sìn Ọlọ́run lọ́wọ́. kò lo ìgbésí ayé rẹ̀ láti lè fi tako Islam. kò lo ìgbésí ayé rẹ̀ láti lè fi tako ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo ntọ́lọ̀ ń fún yáyá iná ló fi ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ló fi ti lẹ́yìn. gbogbo àwa náà tá wá jẹ́ mùsùlùmí lẹ́ni kí làwọn náà ṣe tá a fi ran ẹ̀sìn Ọlọ́run tá a fi ràn án lọ́wọ́. kí ni tá a ṣe èyí tó jẹ́ pé a lè rí tọ́ka sí lọ́dọ̀ Ọlọ́run pàwa náà la ṣe yìí fẹ́ sìn. kàkà káwá ran ẹ̀sìn Ọlọ́run lọ́wọ́, a rí wípé adúró ní dúró kẹ́sìn Ọlọ́run kó bàjẹ́, adúró ní dúró àti máa yẹ̀yẹ́ ẹ̀sìn Ọlọ́run. àwọn tá a bá wá rí tí wọ́n bá ń polongo ẹ̀sìn Ọlọ́run, adúró ní dúró àti máa fi wọ́n fi ṣe yẹ̀yẹ́. eléyìí kìí ṣe ìlànà tó dáa, kìí ṣe ìlànà kan tó jẹ́ pé bẹ́ẹ̀ yẹn bá tọ̀ ìyẹn lè rórí ire ń bẹ̀. gbogbo àwa tá a bá wà lórí ìlànà bẹ́ẹ̀ léyìí tá a máa fi ẹ̀sìn fi ṣe yẹ̀yẹ́ ká lọ jáwọ́, torí pé gbogbo ẹni tí bá ń fi ẹ̀sìn fi ṣe yẹ̀yẹ́ olúwa rẹ̀ ẹni yẹ̀yẹ́ ni ó padà jẹ́ nígbà tí ó bá di alkiyama. ẹnìkan ò sì ní ran ẹ̀sìn Ọlọ́run ọba lọ́wọ́ kó má rẹ̀san rẹ̀ nígbà tí ó bá di alkiyama. àwọn tí wọ́n rólé lẹ́yìn ànábì, tí wọ́n gbaṣẹ́ lẹ́yìn ànábì là ń sọ nípa wọn yìí àti iṣẹ́ tí wọ́n ṣe àti ìmá fún wọn nírò ọgbà àlìjẹ́nà látayé. bẹ́yìn ò bá ṣe iṣẹ́ tó dáa sójú ọ̀nà ti Ọlọ́run, báwo lànábì ṣe lè fún irú ẹni bẹ́ẹ̀ nírò ọgbà àlìjẹ́nà pọ́ mọ́ ọgbà àlìjẹ́nà ní látayé. káwa náà gbìyànjú gbogbo bọ́lọ́run bá ti ṣe fún wa lágbára mọ́ ká ṣe iṣẹ́ tó dáa sójú ọ̀nà ti Ọlọ́run. àwọn tí wọ́n gbé iléeṣẹ́ yìí kalẹ̀ nísìn á rí pé wọn náà gbìyànjú sójú ọ̀nà ti Ọlọ́run ni. gbogbo àwọn tí wọ́n láǹfààní láti gbọ́rọ̀ Ọlọ́run lánàá, á rí pé lónìí wọ́n ti ń gbọ́rọ̀ Ọlọ́run látara èyí tí wọ́n gbé kalẹ̀ yìí. báwo lọ́lọ́run ò ṣe ní san wọ́n lẹ́san rẹ̀ látara rẹ̀? dínà ni pé wọ́n á gba ẹ̀san rẹ̀ lórí ẹ̀. ìlànà kan lélẹ́yìí. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlànà náà nísìn bẹ léyìí tá a fi lè ran iṣẹ́ Ọlọ́run ọba lọ́wọ́. gbogbo ibi tọ́lọ́run bá ti kà wá kún àbí ibi tọ́lọ́run bá ti gbé wá sí, ẹ jẹ́ ká ṣe iṣẹ́ Ọlọ́run, ẹ jẹ́ ká ṣe é níbẹ̀. Uthman bin Affan gẹ́gẹ́ bá ti ṣe ń bá ọ̀rọ̀ ń lọ nípa rẹ̀, a rí i pé lára àwọn ńlá èyí tí ń bẹ fún àbí látara àwọn ìwà èyí tó dá èyí tí ń bẹ fún lára rẹ̀ náà ni wípé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ń bẹ lórí òkè níjọ́ kan, òun àti Abubakar àti Umar àti Uthman. òkè yẹn bá bẹ̀rẹ̀ sí ní mì. ànábì wa sọ fún òkè wípé fama alayka illa nabi, ìrẹ́ òkè yìí gbé jẹ́,
kò sí ẹnìkan tí ń bẹ lókè rẹ bí ìbá ìṣe ànábì àti Abubakar Siddiq tí ń ṣe Abu Aisha bàbá Aisha ìyàwó ànábì wa Muhammad sallam àwa là ń bẹ lókè rẹ àti Umar àti Uthman àwa tá ń bẹ lókè rẹ nìyẹn kó ṣe pẹ̀lẹ́. bí a bá wo tàríhì Ibn Asakir láti ọ̀dọ̀ Abi Sa'id al-Khudri radiyallahu anhu qal òun sọ yí pé ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam min awwali laylin ila an tala'a al-fajri rafi'a yadayhi yad'u li Uthman. Abi Sa'id al-Khudri ń sọ fún wa yí pé òun rí annabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní ìbẹ̀rẹ̀ òru sì ti bẹ̀rẹ̀ nígbà tí a bá ti kí Maghrib òru ti bẹ̀rẹ̀ ń bẹ̀ ẹ̀rí Ọlọ́hun rí annabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní ìbẹ̀rẹ̀ òru léyìí tó jẹ́ pé tí ó gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè léyìí tí fi ń ṣàdúrà fún Uthman síwájú kálùfájàrí tó yọ, yẹn ni pé ó ṣe bẹ́ẹ̀ títí síwájú kálùfájàrí tó yọ ni ó ṣẹ̀ṣẹ̀ wá ká ọwọ́ rẹ̀ kúrò. bí ìbá ṣe pé Uthman ní iṣẹ́ kan pàtàkì tó ṣe sójú ọ̀nà ti Ọlọ́run, bí ìbá ṣe pé ó ní ipa kan pàtàkì èyí tó kó lójú ọ̀nà pé àárín ẹ̀sìn Ọlọ́run ọba lọ́wọ́, báwo ni ànábì ṣe máa tọrọ ipe Ọlọ́run o, Allahumma ìrẹ́ Ọlọ́run o mo yọ́nú sí Uthman ibn Affan, ìrẹ́ Ọlọ́run bá mi yọ́nú sí. bí ìbá ṣe pé ó ní iṣẹ́ pàtàkì tó ṣe fún ànábì, bí ìbá ṣe pé ó ní ipa pàtàkì tó kó níbi ẹ̀sìn, báwo ni ànábì ṣe máa tọrọ bẹ́ẹ̀ fún Uthman láti òru títí lọ di síwájú tí alfajari tó yọ. وروى الحافظ أبو نعيم الأصفهاني في كتابه حلية الأولياء. الحافظ بن نعيم ولو ناسك بواف وانين ترى تامسي حلية الأولياء عن أبي هريرة أقبلت أبي هريرة رضي الله عنه أنه قال أني اشترى عثمان بن عفان من رسول الله صلى الله عليه وسلم الجنة مرتين. عثمان بن عفان أرى أقبال الجنة لدى النبي نقبى مجي gba méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni Uthman ibn Affan fi ra ọgbà àlìjánà tí ń ṣe ọgbà àdẹ̀ra lọ́dọ̀ Ànábì. nígbà àkọ́kọ́ hina hafara biru Ruma, nígbà tí ó ra kànga tá a mọ̀ sí biru Ruma, nígbà tí ó ra lọ́dọ̀ ẹni tó ní tó padà gbé tó wá sọ kànga ni ó sọ di ti àwọn mùsùlùmí. ìgbà àkọ́kọ́ lélẹ́yìn ó ní káwọn mùsùlùmí máa jàǹfààní omi tí ń bẹ ńbẹ̀. ẹlẹ́ẹ̀kejì òun náà ni nígbà tí ó pèsè ogun èyí tí wọ́n fẹ́ fi lọ jà ogun Tabuk. a rí i pé ẹni tí ó pèsè ogun yẹn tí ó kówó kalẹ̀ tí wọ́n fi pèsè ogun náà níjọ́ náà lọ́hùn, a rí i pé ẹni tó wó rẹ̀ fi pọ̀ jù níbẹ̀ òun náà ni Uthman. ìgbà àkọ́kọ́ nígbà tí ó ra omi Biru Ruma, ẹlẹ́ẹ̀kejì nígbà tí ó pèsè ogun èyí tó fẹ́ tí ń ṣe ogun Tabuk, nígbà tí ó kówó kalẹ̀ tó sì kó àwọn ràkúnmí kalẹ̀. ẹ̀rí ìgbà méjì tó fi ra ọgbà àlìjánà lọ́dọ̀ Ànábì nìyẹn sallam. wa hafaraha wa ja'alaha ammatan lil muslimin. ó ra kànga yìí ó sì padà wá gbẹ́, ó sọ omi tí ń bẹ́ńbẹ́ ó sọ di tí ó máa jẹ́ àǹfààní fún gbogbo àwọn mùsùlùmí. wọ́n á ní kànga yẹn kò yẹ kò gbólẹ́ni tí ń bẹ nílùú Madina lónìí. ẹ wá rí àlàyé nípa tajhiz hadithati jaysh al-usra, bí ó ti ṣe gbáradì àti bí ó ti ṣe kó àwọn nǹkan èyí tí ó lè jagun Tabuk yẹn bí ó ti ṣe gbé kalẹ̀. òun náà ni wípé ma rawahu at-Tirmidhi an Abdurrahman ibn Khubbab, òun náà ni tí Tirmidhi gbà wá fún wa látọ̀dọ̀ Abdurrahman ibn Khubbab. ó ní khataba an-nabiyyu sallallahu alayhi wa sallam, Ànábì bá àwọn sahaba sọ̀rọ̀. yẹni pé tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ ogun, Ànábì á pe àwọn sàhábà yóò sì bá wọn sọ̀rọ̀. ogun ti dé ta fẹ́ jà, ẹran iṣẹ́ Ọlọ́run ọba lọ́wọ́, gbogbo ntẹ́nì kọ̀ọ̀kan bá ti ní kó gbé kalẹ̀ láti lè fi jagun. Ànábì bá wọn sọ̀rọ̀, ó bá wọn sọ̀rọ̀. fahatha ala jayshi al-usra, ó dẹ̀ ṣe wọn lójú kòkòrò yìí pé kí wọ́n gbáradì, kí wọ́n sì kó ohun tí wọ́n bá ní kí wọ́n kó kalẹ̀ láti lè fi ṣe ìgbáradì fún ogun Tabuk. faqala Uthman bá dáhùn yìí pé alayya mi'atu ba'ir. Uthman dáhùn yìí pé òun kó 100 ràkúnmí kalẹ̀ léyìí tí a máa jẹ́ ìgbáradì fógun Tabuk. ó ní fara'aytu annabiyya
ẹni tó gba hadisi wa ó ní òun wá rí annabi sallallahu alaihi wasallam léyìí tí owó tí Usman kó kalẹ̀ ń jọ́nà lọ́hùn lówó yìí tí ó pọ̀ dáadáa àti àwọn ràkúmí tó kó kalẹ̀, òun wá rí annabi wa Muhammad léyìí tí ń yí owó yẹn lọ́wọ́ báyìí, léyìí tí wọ́n sọ yìí pé ma amila ba'da hadha ma ala Usman ma amila ba'da hadha, kò sí ìjìyà kan fún Usman lórí gbogbo tó bá ṣe látòní, kò sí ìgbámú kan tá a fẹ́ gbá Usman mú má lórí tó bá ṣe látòní látara ọ̀pọ̀lọpọ̀ owó rẹ̀ tó kó kalẹ̀ láti lè fi ṣe ìgbáradì fún ogun Tabuk. wa fi riwayatin ukhra níbi ẹgbàwá mi ó ní ma darra Usman ma amila ba'da al-yawm, kò sí nǹkan kan tó máa kó ìnira bá Usman lórí tó bá ṣe látòní lọ, sábà ìgbìyànjú rẹ̀ tó gbìyànjú sójú ọ̀nà tí Ọlọ́run. wa akhraja sahibu hilyatil awliya an ash-sha'bi an Masruq an Abdullah bin Mas'ud, bí a bá wo àfáà tí ó ṣe hilyatil awliya ọgbà wà látọ̀dọ̀ Sha'b an Masruq an Abdullah bin Mas'ud qal, ó ní ra'a Rasulullah sallallahu alaihi wasallam Uthman ibn Affan, Ànábì rí Uthman ibn Affan ní ọjọ́ ogun èyí tí ó jẹ́ ti léyìí tí wọ́n fi gbáradì láti lè fi jagun Tabuk yìí, òun rí Uthman lẹ́ni tí ń lọ tí ń bọ̀. Ànábì wa sọ báyìí pé Allahumma ighfir li Uthman, Ọlọ́run o bá mi foríjì Uthman ní gbogbo ìgbà tí bá ti ń lọ tí bá ti ń bọ̀, bá mi fi oríjì Uthman lórí ohun tí ó fi pamọ́ àti lórí ohun tí ó bá fi hàn, bá mi fi orí fi jì Uthman lórí ohun tí ó ṣe àfihàn rẹ̀ àbí ohun tí ó ṣe kíni àbí ohun tí ó wí fún ẹnìkankan, Ọlọ́run bá mi ṣàforíjì fún. bí a bá wo gbogbo àwọn ẹ̀tọ́ yìí èyí tí Uthman rí lára Ànábì wa Muhammad sallam látara ìgbìyànjú rẹ̀ èyí tí ó gbìyànjú sójú ọ̀nà tí Ọlọ́run ni. bí a bá wo kí wá ní ìròyìn tí àwọn èèyàn tí wọ́n fi ròyìn Uthman ibn Affan. qala al-imam Ali ibn Abi Talib, bí a bá wo imam Ali ibn Abi Talib tí ń ṣe khalifa ẹlẹ́ẹ̀kẹrin radiyallahu anhu kí Ọlọ́run kó máa lọ bá, ó ní kana Uthman, bí a bá wo Uthman yìí minal ladhina amanu, lára àwọn tí wọ́n gba Ọlọ́run Ọba gbọ́ tí wọ́n gba Ànábì gbọ́ ni, lára àwọn tí wọ́n ṣe iṣẹ́ tó dáa ni, lára àwọn tí wọ́n bẹ̀rù Ọlọ́run Ọba ni, lára àwọn tó jẹ́ pé nítorí pé bá a bá wo Islam tá ń bẹ nínú rẹ̀ yìí wọ́n pín lórí ìpele mẹ́ta. Àkọ́kọ́ náà ni Islam, ẹlẹ́ẹ̀kejì náà ni iman, ẹlẹ́ẹ̀kẹta ni ihsan. Wá rí gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí iná ló pẹ́ sára Uthman ibn Affan. Àkọ́kọ́ ni pé Muslim ni, ẹlẹ́ẹ̀kejì ni pé mumin ni, ẹlẹ́ẹ̀kẹta ni pé muhsin ni. Torí pé bí èèyàn bá jẹ́ muhsin ẹni tí ń ṣe dáadáa kò lè kó odidi 100 ràkúnmí kalẹ̀ ipe kí wọ́n fi ṣe ìgbáradì fógun tí wọ́n fẹ́ jà. Bẹ́ẹ̀ bákan náà kò lè kó ọ̀pọ̀lọpọ̀ tí ń jẹ́ owó kalẹ̀ láti lè fi ṣe kíni ipe kí wọ́n fi jagun sójú ọ̀nà tí Ọlọ́run. Rí pé àwọn eléyìí alkiyama nìkan náà ló pàtàkì lẹ́mìí wọn, in ti ń jáyé kò pàtàkì lẹ́mìí wọn, nítorí pé wọ́n mọ̀ pé èyí táwọn bá ná sójú ọ̀nà tí Ọlọ́run eléyìí ló ṣẹ́kù, èyí tí ń bẹ lọ́dọ̀ táwọn yẹn eléyìí ó ṣẹ́kù, nítorí pé táwọn bá kú ó ti di ti àwọn ẹlòmíì, ó ti di tàwọn ọmọ léyìí tí ó jogún tí wọ́n pín láàrin ara wọn. Ṣùgbọ́n èyí tí wọ́n bá ná sójú ọ̀nà tí Ọlọ́run eléyìí ló ṣẹ́kù lọ́fà èyí náà ni wọ́n fi ná ọ̀pọ̀lọpọ̀ èyí tó fi pọ̀jù nínú owó wọn tí wọ́n ná sí ojú ọ̀nà tí Ọlọ́run. Ìdán Uthman jẹ́ ẹnìkan tó jẹ́ pé amanu, imani ń bẹ lára rẹ̀, bẹ́ẹ̀ bákan náà ó jẹ́ ẹnìkan tó ní ìbẹ̀rù Ọlọ́run, bẹ́ẹ̀ bákan náà ó jẹ́ ẹnìkan tó jẹ́ olùṣe dáadáa gẹ́gẹ́ bí Ali ibn Abi Talib gẹ́gẹ́ bí ó ti ṣe ròyìn Uthman ibn Affan. Wallahu yuhibbu al-muhsinin, Ọlọ́run dẹ̀ nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n bá ń ṣe dáadáa. Wa rawa al-imam Ahmad radiyallahu anhu an Ruhayma, bẹ́ẹ̀ bákan náà imam Ahmad gbà wá fún wa látọ̀dọ̀ Ruhayma tí ń ṣe ìyá Zubair bin Abdullah annaha qalat, wọ́n ní ìyá yìí sọ wípé kana Uthman tẹ́rí yẹn o yasumu dahar, gbogbo ìgbà ní fi máa gbàwẹ̀, wa yakumu al-layl, adẹ̀ máa fi gbogbo òru rẹ̀ fi dìde, illa haj'atan min awwalihi, àyàfi kó sun oorun díẹ̀ lórun tí ò wúwo ní ìbẹ̀rẹ̀ òru nìkan. Bó bá ti wá jí nígbà náà yóò wá fi gbogbo òru rẹ̀ yóò fi pe Ọlọ́run, yóò fi gbogbo òru rẹ̀ yóò fi yan náfìlà, yóò fi gbogbo òru rẹ̀ yóò fi ka al-Qur'an. Wa qala ibn Sirin rahimahullah ń sọ pé qalati imra'atu Uthman ibn Affan, ìyàwó Uthman ibn Affan sọ pé ìyọ́nà Ọlọ́run kó máa lọ bá, hina atafu yuriduna qatlahu, nígbàtí wọ́n rọ kiri ká ilé rẹ̀ táwọn ọ̀tá ń fẹ́ láti pa,
in taqtuluhu bẹ́ẹ̀ bá pa Uthman ibn Affan àbí ẹ fi kalẹ̀ tẹ́ pa faqad kana Uthman tẹ́rí yẹn ẹnìkan ni tí máa fi gbogbo òru rẹ̀ fi jí tí máa fi yẹn náfìlà fọlọ́hun ẹ máa fi ka al-Qur'an ìfi máa pèrè ọlọ́hun fi raka'atin wahida níbi raka ẹyọ kan ìfi máa ṣe kíni ìfi máa ka al-Qur'an yajma'u fiha al-Qur'an raka ẹyọ kan ẹ̀ náà ni ó parí al-Qur'an níbẹ̀ kẹ́yìn dìde dúró kó fi raka ẹyọ kan kó fi ké gbogbo tí ń jẹ́ al-Qur'an ó ní iṣẹ́ tí Uthman máa ṣe láàrin òru nìyẹn bẹ́ẹ̀ bá pa ẹ̀rí pọ́ lọ bọ́lọ́hun ọba rẹ̀ láti lọ gbẹ̀san lọ́dọ̀ rẹ̀ ni. وروى ابن الجوزي بابا كان ابن الجوزي وانا تقبى وفوا واخرج من عساكر عن عبد الرحمن بن مهدي قال اني خصلتان ومجي كان او فون عثمان بن عفان عثمان بن عفان ني ومجي كان لو ليستا لابي بكر اري ويلد ابو بكر تنشي بابا عائشه يا النبي ولا لعمر بابا كان اري ويلد عمر تنشي بابا حفصه رضي الله عنهم kí ìyà Ọlọ́run kó máa lọ bá gbogbo wọn lápapọ̀. Àkọ́kọ́ ìwà yìí náà ni sabruhu ala nafsihi, ó jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó ní sùúrù púpọ̀ lórí ẹ̀mí ara rẹ̀, ó ní sùúrù, ó ṣe sùúrù lórí ẹ̀mí ara rẹ̀ hatta kutila madhluman títí tí wọ́n fi pa lẹ́ni tí wọ́n bò sí. Bẹ́ẹ̀ bákan náà kíkó àwọn ènìyàn jọ lórí Kùránì ẹyọ kan náà, nítorí pé tá a bá wo Kùránì tẹ́lẹ̀ a rí wípé kò sí lórí ojú kan bó ti ṣe wà lẹ́nì. Lára àwọn iṣẹ́ tí Uthman ṣe èyí náà ni wípé ó kọ́ àwọn èèyàn jọ lórí pé Kùránì ẹyọ kan tí ó máa wà nínú ìwé kan náà, lára iṣẹ́ èyí tí ó ṣe òun lélẹ́yìí. Idafatan ila ma ijtama fi sayyidina Uthman, láfikún lórí tí ó papọ̀ lára aṣíwájú tí a mọ̀ sí Uthman níbi àwọn ìwà tó dáa radiyallahu anhu, kí ìyà Ọlọ́run kó máa lọ bá min al-khisali lára àwọn ìwà èyí tó jẹ́ ti ìwà alápọ̀nlé, min hilmin níbi kẹ́yàn ní sùúrù, wa ilmin kẹ́yàn nímà, wa karamin kẹ́yàn jẹ́ alápọ̀nlé, wa judin kẹ́yàn jẹ́ ẹni tí máa tọrẹ, bẹ́ẹ̀ bákan náà kẹ́yàn jẹ́ ẹni tí máa tijú, bẹ́ẹ̀ bákan náà kẹ́yàn jẹ́ ẹni tó mọ́ lọ́kàn, bẹ́ẹ̀ bákan náà kẹ́yàn jẹ́ aláṣàjẹ́, kìí ṣe gbogbo tó bá ti rí náà ni ó máa jẹ. Bẹ́ẹ̀ bákan náà kẹ́yàn ráyé sá ẹ̀yàn mọ̀ páyé yìí kọjá mọ́ nǹkankan, alkiyama ló pàtàkì jù. Gbogbo àwọn ìwà wọ̀nyí ń bẹ lára Uthman. Kana min ashaddi nnasi tawadu'an, ká sọ yí pé èèyàn ní tẹríba, ẹni tó fi ní ìtẹríba jù òun náà ni Uthman ibn Affan. Akhraja ibn Sa'di an Abdullahi ar-Rumi, ibn Sa'di gba hadisi kan wá látọ̀dọ̀ Abdullahi ar-Rumi. Qala, ó sọ yí pé kana Uthman, ẹ̀rí Uthman ibn Affan tó bá fẹ́ dìde lóru tó fẹ́ yẹn náfìlà, wọ́n ní òun gan fúnra rẹ̀ ni ó lọ bomi sínú àgé fúnra rẹ̀, kìí ṣe pé bóyá yóò jí ọ̀kan nínú àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ pé kí wọ́n bá ń bomi sínú àgé. Faqila lahu, wọ́n bá sọ fún yín pé ìrẹ́ Uthman, nígbà tí wọ́n ṣàkíyèsí rẹ̀ pé bó ti ṣe máa ṣe nìyẹn, ó ṣe pa ọ̀kan nínú àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ kí wọ́n bá bomi ságé. Ẹntí Uthman sọ fún wọn ni wípé la al-laylu lahum yastarihun, rárá ẹ jẹ́ kémi náà bomi mi, nítorí pé òru yẹn èyí náà làwọn ọmọ yìí òun ni wọ́n fi ń sinmi, òru ni wọ́n fi ń ṣe kíni, èyí ni wọ́n fi ń sinmi. Irú ìwà eléyìí náà káwa náà kọ́ ẹ̀kọ́ yìí látara Uthman ibn Affan, léyìí tó yẹ pé àwọn ọmọ ọ̀dọ́ wa àwa lálò wọn látàárọ̀ títí lọ dalẹ́, àwọn ni wọ́n kẹ́yìn fi sùn, àwọn náà ni wọ́n tún padà tètè jí. Ṣùgbọ́n àwọn ọmọ wa a rí pé àwọn ọmọ ọ̀dọ́ la fi ń kẹ́ àwọn ọmọ wa, àwọn ó sùn látàárọ̀, ó lè jẹ́ bí aago 10, aago 12 làwọn ó ṣẹ̀ṣẹ̀ jí, léyìí tí ọmọ ọ̀dọ́ ti jí láti bí aago 4 kó sì tó sùn, ó lè jẹ́ pé bóyá aago 12 ni ó sùn. Àmọ́ ọmọ tiwa wọ́n ti sùn láti bí aago 7 àbí láti bí aago 8 lálẹ́ ni wọ́n ti sùn, àwọn ni ó sì padà jí kẹ́yìn. Ṣùgbọ́n ọmọ ọ̀dọ́ tó jẹ́ pé ni ó sùn kẹ́yìn, èyí náà ni ó padà tètè jí. Ká wo ẹ̀kọ́ yìí, ká kọ́ ẹ̀kọ́ yìí látara Uthman. Ó ní àwọn ọmọ ọ̀dọ́ yẹn òru yẹn ni wọ́n fi ń sùn, ọmọ ò ní lè jí wọn kóun náà bomi àlùwàlá tóun fúnra òun. Ọ̀pọ̀lọpọ̀ ó wà nínú àwọn iṣẹ́ táwa náà tá a lè ṣe láwàtá lọ́mọ ọ̀dọ̀. Ẹ jẹ́ ká fi àwọn ọmọ ọ̀dọ̀ yìí, ẹ jẹ́ ká fi wọ́n lára balẹ̀, ẹ jẹ́ ká fún wọn nísinmi, ká má lò wọ́n nílò ẹrú. Káyà máa mọ̀ wípé bí wọ́n ti ṣe bí wa bẹ́ẹ̀ náà ni wọ́n bí àwọn náà, bí wọ́n ti ṣe bí wọn bẹ́ẹ̀ náà ni wọ́n bí àwa náà.
kámọ̀ pọ́mọ náà ní bàbá bẹ́ẹ̀ náà ni wọ́n níyà bọ́lọ̀ ń bá gbàdúrà wọn nínú ilé wọn tọ́lọ̀ ń kẹ́ wọn nínú ilé wọn wọn ò ní wá sọmọ̀dọ̀ lọ́dọ̀ wa káwọn náà ká sì má gbàgbé kámọ̀ yìí pé ayé tá ń bẹ nínú rẹ̀ yìí a máa yí bá a bá ti ṣe lò wọ́n sí bí wọ́n bá ti ṣe dá ọlọ́run lè padà gbógo fọmọdọ̀ ní lọ́la káwájá pàwọ́ tá a gbà wọ́n ní ọ̀gá tá a gbà wọ́n lọ́mọdọ̀ ńjọ́ náà lọ́hùn ká padà wá dẹni tí wọ́n máa wá lọ tọrọ lọ́dọ̀ wọn bá a bá ti ṣe lò wọ́n sí lónìí ní ó jẹ́ kí wọ́n lè ṣàánú àwa náà nígbà tó bá dọ̀la nítorí pé kò sí ẹnìkan tó sọ fún wa yí pé bóyá irú pọ̀ látọ̀ ń bẹ ní náà láwọn máa bẹ lọ títí lọ rárá bọ́ ọ bá ti ṣe ṣe lẹ́nìí bọ́ ọ bá ti ṣe lò wọ́n dáadáa ìwọ náà padà rí àánú lọ́dọ̀ wọn lọ́la nígbà tí ìgbà bá yípo. wàrọ́wọ́lì imaamu ahmed bẹ́ẹ̀ bákan náà imaamu ahmed gbà wá fún wa látọ̀dọ̀ alhassan radiyallahu ta'ala anhu kí ìyọlọ́lọ́ nǹkan máa lọ bá ó ní su'ila anil qa'ilina fil masjid wọ́n bi léèrè nípa àwọn tí wọ́n ń sùn ní masalasi tabawo masalasi a rí pé àyè ìbádà ni àyè ìjọsìn ni bẹ́ẹ̀ bákan náà tún jẹ́ àyè ibi táwọn yóò máa sinmi sí nígbà yá ànábì pàápàá jùlọ àwọn tí wọ́n bá nílé ànábì mú àyè kan fún wọn lọ́tọ̀ léyìí tó jẹ́ pé ibẹ̀ ni wọ́n máa gbé ẹ̀rí masalasi jẹ́ àyè ibi tó jẹ́ pé tá àlejò bá dé ibi tó lè dé sí iná ní masalasi then masalasi jẹ́ àyè kan tó jẹ́ pé ànábì fi fún àwọn tí wọ́n bá jẹ́ àjèjì kí wọ́n máa dé síbẹ̀ bẹ́ẹ̀ bákan náà jẹ́ àyè ibi tí àwọn èèyàn lè máa sinmi sí wọ́n wá ń bèèrè nípa àwọn tí wọ́n ń sùn ní masalasi ay alladhina yanamun àwọn tí wọ́n ń sùn nínú masalasi inda muntasafin nahar nígbà tí ó bá di àárín gbùngbùn ọ̀sán faqala wọ́n bá ń sọ yí pé ra'aytu Uthmana bun Affan mo rí Uthman èyí tí ń ṣe khalifa ẹlẹ́ẹ̀kẹta tó darí ìjọ mùsùlùmí mo rí tó náà wà lára àwọn tí wọ́n ń sùn nínú masalasi wa huwa yawma idhin khalifa léyìí tó sì jẹ́ pé lọ́jọ́ náà lọ́hùn ó ti di khalifa ó ti di adarí àwọn mùsùlùmí president àwọn mùsùlùmí níjọ́ náà lọ́hùn tó ń ti bẹ́ẹ̀ náà ń sùn nínú masalasi òun wá rí tí àwọn òkò kéékèèké àwọn òkúta kéékèèké tí ó lapa sí i lára ṣẹ́mi ní pé tẹ́yàn bá sùn láàyè kan tó jẹ́ pé nínú èèyàn tẹ́ síbẹ̀ àwọn òkúta kéékèèké yóò lapa sí yàn lára bẹ́ẹ̀ lòun ṣe rí Uthman tó ń rí àwọn òkúta kéékèèké yìí tó lapa sí i lára tó sì jẹ́ pé khalifa wa mùsùlùmí ni gbogbo eléyìí á rí i pé wọn ò káyé kún wọn ò bàbàrà ayé tí wọn bá bàbàrà ayé ni ẹ wo ibi tó lọ sùn sí ìdí náà ni pé gbogbo ipò táwa náà bá wà ká mọ̀ yìí pé fúngbà díẹ̀ ni ká má bàbàrà rẹ̀ léyìí tó jẹ́ pé a máa wá lo ipò ni lórí àwọn èèyàn tá a fi máa wá jẹ wọ́n níyà ẹ má jà ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a kọ́ ẹ̀kọ́ látara àwọn tí wọ́n ti kọ́kọ́ jẹ́ aṣíwájú lánàá báwo ni wọ́n ti ṣe lo ipò náà ǹjẹ́ wọ́n lò nílò wípé àwa la níbẹ̀ àní kó ń bẹ̀ mọ́ àbí wọ́n lò nílò wípé ipò ni kò já mọ́ nǹkankan a rí i pé wọ́n lò nílò pé ipò ni kò já mọ́ nǹkankan bẹ́ẹ̀ náà ni gbogbo àwa tọ́lọ̀ ń bá gbé sípò ká lò nílò wípé ipò ni ò já mọ́ nǹkankan nítorí pé àwa náà padà ṣe kí ni a padà kúrò ń bẹ̀. fa yuqalu hadha amirul mu'minin wọ́n rí bẹ́ẹ̀ tí wọ́n sọ pé eléyìí náà ni apàṣẹ àwa mùmìnì eléyìí náà ni apàṣẹ àwa mùmìnì tó sì sùn nínú masalasi léyìí tí àwọn òkúta kéékèèké tí wọ́n lapa sí ní ara. wa kana Uthman radiyallahu anhu bí a bá wo Uthman bákan náà kí ọlọ́lọ́n kọ́ máa lọ bá bọ́ bá fẹ́ fún àwọn èèyàn oúnjẹ àwọn lọ́ba ní máa ń fún àwọn èèyàn oúnjẹ táwọn ọba máa ń jẹ àwọn oúnjẹ gidi oúnjẹ tó lálàáfíà oúnjẹ èyí tó jẹ́ pé tó bá jẹ́ bùṣe ara gan wọ́n máa ṣàdúrà fún ọ pé o fún mi ní nǹkan gidi jẹ oúnjẹ lọ́ba ní máa ń fún àwọn ènìyàn yóò wá wọ inú ilé rẹ̀ lọ yóò wá lọ jẹ oúnjẹ tí ò tiẹ̀ jámọ́ nǹkankan oúnjẹ tí ì ṣe oúnjẹ àwọn lọ́ba lòun náà yóò padà lọ jẹ nínú ilé rẹ̀ gbogbo eléyìí a rí i pé wọ́n fi ń sọ fún wa pé ayé yìí kò jámọ́ nǹkankan ibi tí ìgbádùn bẹ òun náà ni ọgbà àlìjẹ́nnà wọ́n sì ṣe iṣẹ́ rẹ̀ láyé iná lọ́fà àti ànábì wa Muhammad sallam tó fi fún wọn nírò ọgbà àlìjẹ́nnà yẹn kí wọ́n tó kú ìdí náà ni pé àwa náà ká gbìyànjú ká ṣiṣẹ́ sójú ọ̀nà ti Ọlọ́run ká gbìyànjú lórí ẹ̀nà sí Islam lódùn wọn bọ́lọ́run bá ti ṣe fún wa lágbára mọ́ káwa náà ká bá lè wà lára àwọn ẹni tó jẹ́ pé á padà rí ọgbà àlìjẹ́nnà wọ̀ nígbà tí ó bá di ọjọ́ alkiyama abẹ́ Ọlọ́run èmi àti yín Ọlọ́run ṣe wá ní ọmọ ọgbà àlìjẹ́nnà iṣẹ́ tá a ṣe tá a fi rí ọgbà àlìjẹ́nnà wọ̀ Ọlọ́run bá dákun mọ́sẹ̀ ìtarí wa síbẹ̀ èyí táwa ṣe tá a fi dèrò náà Ọlọ́run bá dákun mọ́jà ṣéwù ibà yìí tí a gbọ́ yìí Ọlọ́run jẹ́ kí ó ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní àǹfààní subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayka subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.
ولله الحمد. الله